dẹ̀ bí wọn rí wọn àti ìbí mẹ́tàlá wọn rí kí wọ́n yọ bàbá Bánjí Akíntóyè. torí tí bàbá la ṣe wá sí ìlànà a sì yin Ọlọ́run lógo fún àlàáfíà tó fún bàbá àti fún ìmọ̀ àti òye tí bàbá ń lò láti kó wa jọ. ẹ̀yin wá lọ gbẹ̀yìn gbẹbọjẹ́ sọ pé ẹ̀yin yọ bàbá ibólẹ́ ti yọ bàbá ṣé ẹ̀yin lẹ yọ bàbá ni àbí bàbá ló yẹ kó yọ yín. ó tún wá ṣe pabambarì ni pé ẹ̀ ń bínú Sunday Ìgbòho ẹni ẹ̀yin ti wà ń bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́ yìí fún 20 ọdún pé ìgbà oní Sunday dé tó wá jẹ́ pò náà ń pariwo. èmi ń sọ fún yín lénìí iṣẹ́ tí Sunday ṣe láàrin oṣù 6 kò sẹ́ni tó ṣerú ẹ̀ nínú gbogbo yín. iṣẹ́ tí Sunday ṣe láàrin oṣù 6 tá bá pa iṣẹ́ ti gbogbo yín pọ̀ ní 20 ọdún tẹ́ tí ń ṣe gbogbo yín pátápátá kò tó iṣẹ́ ọjọ́ kan tí Sunday ṣe. ẹ wo èrò lẹ́yìn Sunday kò sí olóṣèlú lẹ́yìn bàbá Awólọ́wọ̀ kò sí olóṣèlú tó lérò lẹ́yìn tó kérò lẹ́yìn gbà tó jáde bíi ti Sunday Ìgbòho. ẹ wo rally Adó Èkìtì ẹ wo ti gbogbo ẹ lọ ní gbogbo Yorùbá states ibo ló lọ táwọn èèyàn troop jáde táwọn èèyàn kó jáde. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò gbọ́ ń pa Yorùbá nation nígbà tí Sunday bẹ̀rẹ̀ wàhálà yìí tó bẹ̀rẹ̀ ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbọ́ millions of Nigerians millions of Yorùbá tí ò gbọ́ nípa Yorùbá nation tẹ́lẹ̀ tí ò tiẹ̀ faramọ́ àtàwọn tí ò fẹ́ gbọ́ àtàwọn tí ò fẹ́ faramọ́ ìgbà tí Sunday dé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jáde. tọ́tẹ̀ ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú ǹjẹ́ lóòótọ́ ni àwọn ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ni wọ́n yọ bàbá wa Bánjí Akíntóyè? àwọn wo ló wà ní ọ̀rọ̀ yìí? ìjà àhesọ ọ̀rọ̀ lọ̀rọ̀ yìí? nínú fídíò yìí ẹ mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. kí ló fà á tó jẹ́ wípé àwọn kan nínú ẹgbẹ́ ọmọ ìlànà Oòduà wọ́n pé bíríkótó wọ́n pé bìrìkòtò lórí bàbá wa Bánjí Akíntóyè? ǹjẹ́ lóòótọ́ ni wọ́n yọ bàbá? nínú fídíò yìí láti gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi ṣíà fídíò yìí kí tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. ẹ máa bá mi ká lọ. a kí gbogbo ọmọ Yorùbá nílé lódò lẹ́yìn odi wípé ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò yín ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lápapọ̀. ojú tẹ́ fi ń wò wá ò lè fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò mà níyà o. a tún ti dé sórí ètò lónìí. àwa alẹ́ máa rí ẹ̀yin náà láwọn máa bá. kí la mú wá fún yín lónìí? òtítọ́ ọ̀rọ̀ tó wà nínú àhesọ ọ̀rọ̀ tí àwọn èèyàn gbà bí ẹni gbọ́tí lórí ọ̀rọ̀ bàbá wa Bánjí Akíntóyè. ǹjẹ́ lóòótọ́ ni àhesọ ọ̀rọ̀ táwọn èèyàn sọ kiri wípé wọ́n yọ bàbá àbí wọn ò yọ bàbá gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà káàkiri gbogbo àgbáyé? ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. kí ló ṣe gbogbo àwọn ọmọ Yorùbá? kí ló ṣe gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tó jẹ́ wípé bá a ṣe ń pa náà ọ̀tẹ̀ kan làwọn kan tún rú míì jáde? ó fi hàn gbangba wípé ẹnu Yorùbá ò fẹ́ kò. ó dẹ̀ tún fi hàn wípé ó lè já àwọn olóṣèlú kan ló wà nídìí ọ̀rọ̀ yìí nítorí pé bá a ṣe yanjú ọ̀rọ̀ kan nìkan tún rú jáde. bá a ṣe fẹ́ gba Yorùbá nation rèé? bá a ṣe fẹ́ gba Yorùbá nation yìí? mo ń bi gbogbo ojú tó ń wò mí bó tẹ́ tó jẹ́ wípé bá a ṣe ń pa náà ọ̀tẹ̀ kan nìkan tún rú jáde. ọ̀rọ̀ Awíkoko àti Jábélé la ṣẹ̀ṣẹ̀ parí tán. kó tó dìgbà Awíkoko àti Jábélé ọ̀rọ̀ OPC àtàwọn kan nínú blogger Yorùbá nínú agitation ọ̀rọ̀ wọn la tún mú gbọ́. èyàn tún parí tán kété náà la tún bọ́ sí ọ̀rọ̀ wípé wọ́n yọ bàbá wa Bánjí Akíntóyè kò nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà. ìjó òótọ́ lọ̀rọ̀ yìí bí? Yorùbá ẹ̀rù yìí bà mí. ṣáà fẹ́ sọ pé àwọn kan nínú ẹgbẹ́ ọmọ ìlànà Oòduà ṣáà fẹ́ sọ pé wọ́n ti gbàgbẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn politician ilẹ̀ Yorùbá ni?
ó jọ gàtè kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tiro. Òtítọ́ ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yìí ni mo fẹ́ mú jáde lónìí. Wọ́n yọ bàbá wa Bánjí Akíntóyè o, mẹ́tàlá wọn ò tó bẹ́ẹ̀, mẹ́tàlá wọn kò tó bẹ́ẹ̀, nítorí pé bàbá Professor Bánjí Akíntóyè ni gbogbo ọmọ Yorùbá mọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú rere. Àní bàbá kan, bàbá àrà tó mọ iyì ọmọ, kò fi gbogbo àṣírí, bàbá àrà tó mọ. Bàbá Bánjí Akíntóyè òun la mọ̀. Wọ́n dẹ̀ bí wọn rí, wọ́n àti bí mẹ́tàlá wọn rí kí wọ́n yọ bàbá Bánjí Akíntóyè, nítorí pé nǹkan tá a gbọ́ ni wípé àwọn owó kan, òtítọ́ tó wà níbẹ̀ ni mo fẹ́ sọ jáde, àwọn owó kan wà tí àwọn èèyàn tí wọ́n ń dá sínú ẹgbẹ́ ọmọ Oòduà, ìlànà ọmọ Oòduà, àwọn owó kan wà tí àwọn èèyàn ń dá sínú ẹgbẹ́ yìí láti lè fi ran àwọn tó ń ṣe agitation, àwọn agitators, àwọn leaders, wọ́n láti lè fi ran ẹgbẹ́ lọ́wọ́, tó jẹ́ pé àwọn èèyàn, tó jẹ́ pé àwọn well wisher nílẹ̀ Yorùbá, ní òkè òkun, l'Amẹ́ríkà, ní London, ní Europe, ní Nàìjíríà fúnra rẹ̀, tí wọ́n ń dá sínú ẹgbẹ́ yìí láti lè fi ran àwọn tó ń ṣe àwọn olórí ẹgbẹ́, láti lè fi ràn wọ́n lọ́wọ́, láti lè fi kárí àgbógun tá a bá fẹ́ ṣe. Àwọn owó yìí ni wọ́n mismanage. Àwọn owó yìí ni àwọn tó jẹ́ àwọn olórí tí wọ́n yàn sínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà, àwọn olórí, àwọn secretary, àwọn treasurer, àwọn finance whatever tó ń tún pè wọ́n, bọ̀ àwọn tó jẹ́ pé wọ́n di ipò mú nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà, àwọn PRO gbogbo wọn, àwọn máa ń pè wọ́n ní ESCO. Those people yìí, àwọn owó yìí ni wọ́n mismanage. Mi sọ pé gbogbo wọn ní o, bọ̀ àwọn ète kan wà láàrin wọn tó jẹ́ wípé bàbá yìí ló pe àkíyèsí wọn. Bàbá Bánjí Akíntóyè ló pe àkíyèsí wọn sí ọ̀rọ̀ yìí wípé báwo ló ṣe jẹ́, báwo lẹ ṣe ń náwó, ẹ wá ṣe auditing. Oríṣiríṣi ọ̀rọ̀ ni bàbá Akíntóyè tó ń bá wọn fà wípé báwo ló ṣe ń náwó. There must be accountability. Àwọn ọ̀rọ̀ míì tó tún ti jẹ́ pé wọ́n ṣe gbèrè ọ̀tẹ̀ lórí bàbá yìí. Bàbá yìí ló ti ń jà, Nàìjíríà ni bàbá yìí wà, tó ti ń jà fún ẹgbẹ́ agitation Yorùbá ìpẹ̀lú olóyè Sunday Igboho Òòṣà, tó ti ń jà fún, tó ń ṣe oríṣiríṣi meeting upon meeting lórí ọ̀rọ̀ bá a ṣe fẹ́ gba Yorùbá nation. Fídíò kan wà tí màá fi hàn yín, àwọn tẹ́ ẹ rí nínú fídíò yìí, ìjẹ́ ẹ mojú wọn rí. Èèyàn mélòó nínú ọmọ Yorùbá ló ti lójú àwọn tí mo fẹ́ fi hàn nínú fídíò tí mo fẹ́ fi hàn yìí, tó jẹ́ pé àwọn yìí ló pé bíríkótó tó pé bíríkótó lórí bàbá wa Bánjí Akíntóyè. Ta láwọn yọ bàbá? Ta ni wọ́n? Ta làwọn? Mẹ́tàlá àwọn ò tó yọ bàbá Bánjí Akíntóyè, nítorí pé bàbá yìí la mọ̀. Èèyàn kan kàn lè wá jókòó sókè òkun kó máa pàṣẹ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá wa wípé bó ṣe máa ṣe rèé. Bàbá tó ti ń fara ṣe, tó fi gbogbo tó ní ló jọ̀wọ́, ó jọ̀wọ́ ẹbí, ó jọ̀wọ́ ará, tó bẹ̀rẹ̀ sí káàkiri lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kí ó ṣe pọ́n mọ́ àwa Yorùbá báyìí, Yorùbá ó ṣe pọ́n mọ́ wa báyìí. Kò sẹ́ tí ò ní shortcomings ẹ̀, tí bàbá èèyàn ní bàbá, kò sẹ́ tí ò lè ní shortcomings. Olórí lolórí máa jẹ́. Ẹni tó lọ́ọ́ bá ti fi ṣe olórí, kí wá lẹ́yìn tó jẹ́ pé ẹ lọ pé bíríkòtò tẹ sọ pé ẹ ṣe meeting, ẹ wá lọ pé meeting kan, ẹ̀yin bíi mélòó kan nínú ẹ̀yin ESCO, ẹ pé meeting without the information of the elder, ẹ tó jẹ́ olórí, tó jẹ́ bàbá Bánjí Akíntóyè, ẹ pé síbẹ̀, ẹ kàn ṣe meeting láàrin ara yín, ẹ pé media, ẹlẹ́ẹ̀yọ́, ta lẹ́yìn, ta ló mọ̀ yín, bolẹ̀ ti wá. Bàbá Bánjí Akíntóyè, for your information, kò sẹ́ni tó yọ bàbá Bánjí Akíntóyè. Àwọn kan nínú àwọn ESCO yẹn, àwọn ló kóra wọn jọ, àwọn lẹ́yìn rí tí wọ́n ṣe meeting yìí. Láàrin bí ọjọ́ kan sí méjì lónìí, bàbá gan fúnra ẹ̀ máa jáde sórí afẹ́fẹ́ láti bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọkàn wa balẹ̀. Bàbá yìí náà ló máa sìn wá dé promised land wa. Òun àti Májàsọ́lá Òòṣà, Ìgbòho Òòṣà, àwọn tó máa sìn wá dé promised land náà nìyẹn. Ẹ ṣe láìkì ọ̀tẹ̀ báyìí nílẹ̀ Yorùbá, ẹ ṣe láìkì ọ̀tẹ̀. Ṣé béèyàn ní Nnamdi Kanu? Ṣé Nnamdi Kanu ṣó perfect ni? Kò sí Nnamdi Kanu, àgbà tó tọ́tọ́ ti fi ṣe olórí àwọn Biafra. Wọ́n ṣe meeting kankan lọ́wọ́, wọ́n fẹ́ yọrí.
ṣé kò òun gangan ò ní shortcoming sí tiẹ̀ ni àárín ara wọn lọ ti ń sọ ni wọ́n ti ń parí ẹ̀ kò sí agbára kan tó lè yọ Nnamdi Kanu nítorí pé gbogbo wọn tó tẹ̀lé wọn gbà fún ni ẹ jẹ́ ká gbà fún bàbá Banji Akíntóyè yìí ẹ jẹ́ ká gbà fún ká lè gbà fún olóyè Sunday Igboho nítorí pé Yorùbá wọ́n sọ pé Yorùbá nation ti wà láti ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n 10% ni 10% ni Yorùbá nation tí wọ́n pariwo láti bí ọdún méjì mẹ́ta mẹ́rin sẹ́yìn ṣùgbọ́n ìgbà tí Sunday Igboho ọmọ Adéyẹmọ àti bàbá Banji Akíntóyè tí wọ́n dìde pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn politician ilẹ̀ Yorùbá ara wọn mì tìtìtì wọ́n mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo gbogbo rally Sunday Igboho ṣe ó mì gbogbo àwọn politician tó wà nílẹ̀ Yorùbá ó mì wọ́n tìtìtì ara wọn gbọ̀n wọ́n ṣe wá ọgbọ́n ètekéte oríṣiríṣi ètekéte wọn ò jẹ́ kí rally tá fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ wọn ò jẹ́ kó hold. mo fẹ́ fi rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wípé bàbá Banji Akíntóyè mímí kan ò lè mí kó tó tó ọjọ́ kan àbọ̀jọ́ méjì sísìn bàbá fúnra rẹ̀ ti ṣàdéhùn pé òun ó jáde òun sì àdírẹ́sì gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kí gbogbo wa fi ọkàn balẹ̀ fídíò tí mo fẹ́ fi hàn yín yìí ẹ̀yin ẹ wo fídíò yìí kẹ́ wojú àwọn èèyàn tó wà níbẹ̀ èèyàn mélòó lẹ ti rí tó tẹ́ ti rí ojú ẹ̀ nínú mídíà tó sọ̀rọ̀ lórí Yorùbá nation nínú gbogbo wọn lẹ́yìn bàbá Banji Akíntóyè nìkan ẹ̀yin wá sọ pé ẹ kóra ẹjọ́ síbì kan ẹ fẹ́ yọ bàbá yìí tá lẹ́yìn ẹ̀yin náà dáná jẹ ẹ̀yin ẹni ìyá yìí mi ì kí ń láì kí máa búyọ̀ lórí tí máa ṣe program but mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ó sọ sínú lẹ́nu ó buyọ̀ sí pátápátá tá lẹ́yìn ta ló mọ̀ ẹ̀yin rí ta ló mọ̀ yín níbo náà ti mọ̀ yín níbo lájà yín tó ti ń bọ̀ tí ò lókun lọ́rùn ẹ wá ń sọ wípé ẹ yọ bàbá yìí tá lẹ́yìn àwọn ọmọ ẹ̀yìn nítorí yìí mo ṣe ń sọ wípé fídíò yìí ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ wo fídíò yìí kẹ́ wojú àwọn tó wà ní fídíò yìí kẹ́ gbọ́ wọn bá ọ̀rọ̀ tí wọ́n sọ á kàn mú wá fídíò yìí á mú wá kékeré kẹ́ ẹ wò ó kẹ́ wojú àwọn tó wà níbẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ díẹ̀ tí wọ́n ń sọ nínú meeting tí wọ́n ṣe àwọn esco wọn meeting tí wọ́n ṣe lórí bàbá wa Banji Akíntóyè ẹ̀yin farabalẹ̀ kẹ́ máa bá mi kà lọ. Today is one of the saddest days of my life. That I will be standing before the international community to announce the separation of the main body of Ilana Omo Oodua from its Alano, Professor Adebanji Akintoye, is unbelievable, but unfortunately true. This is because at the end of the day, no single individual is greater than its nation. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin ojú tó ń wò mí nílé ṣe rí fídíò tá a fi hàn yín ráńpẹ́ yìí ẹ wojú àwọn tó jókòó táláwọn Ìlànà Ọmọ Oòduà association làwọn ẹ wojú wọn èwo lẹ ti rí látijọ́ tá a ti ṣe ọ̀rọ̀ agitation Yorùbá nation yìí èwo lẹ ti fojú rí ń bẹ̀ yìí àwọn aláyé bàjẹ́ gbogbo yìí tẹ́ ẹ̀ bá kí n ṣaláyé bàjẹ́ ṣó yẹ kẹ́ tún máa ṣe egbìnrin ọ̀tẹ̀ ẹ rí bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ẹ rí pé bí wọ́n ṣe ń pàkan nínú egbìnrin ọ̀tẹ̀ tẹ́ ẹ̀ ṣe bóyá àwọn politician ló ti ẹ̀rẹ́ yín ní Ọlọ́run ló mọ̀ àmọ́ bóyá politician kan ló ràn yín gbogbo àwọn olóṣèlú Nàìjíríà nílẹ̀ Yorùbá ló ràn yín pé kẹ́ máa ṣe gbogbo tẹ́ ẹ̀ ṣe bóyá sàsí ni kò yé wa pápá sàsí bá tiẹ̀ dìyàn gan ṣé kò yẹ kẹ́yìn gan rorí ara yín wọ́n ṣẹ̀ sọ̀rọ̀ Jábélẹ́tà àti Abíkókó ọ̀rọ̀ OPC àtọ̀rọ̀ àwọn tó ń ṣe agitation wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ ní ẹ̀yìn tó pè ní ìdájọ́ ẹ̀ tí ẹ wò pé ojú òtí ẹ̀ tì ojú ògbà yín tì ẹ wá ń sọ̀rọ̀ fitafita bàbá Banji Akíntóyè lẹ́nu ti yín ọ̀rọ̀ yẹn jẹnu yín lọ tí mo mọ̀ pé kò possible fún àbàdà kò possible ìyẹn bẹ́ẹ̀ yẹn Awògedengbe ẹ̀yin ọmọ Yorùbá ẹ má máa jẹ́ wípé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà ayé Awólọ́wọ̀ àtàkítọ́lá àwọn àṣírí kan wà tó jẹ́ pé nígbà ayé Awólọ́wọ̀ àtàkítọ́lá tó jẹ́ pé a sì ń bọ̀ ń bẹ̀ lórí àwọn ètò wa tó bá tún ṣe míì àwọn nǹkan yìí owó ló fa wàhálà láàrin wọn nígbà náà power pé èmi ni mo fẹ́ jọ̀gá èmi ni mo fẹ́ ṣe gbá ló fa gbogbo wàhálà nígbà náà òun ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbà fún ẹ tá bá gbà fún olórí ẹ jẹ́ ká tẹ̀lé bàbá Banji Akíntóyè láti rí láti bẹ̀rẹ̀ àtolóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ owó bàbá Dami àwọn láti rí ẹ jẹ́ ká gbà fún wọn wípé àwọn olólórí káwa mẹ́tọ̀ àwa tó dẹ́kun ta ká tì wọ́n lẹ́yìn ká bá tì wọ́n lẹ́yìn lójú òfin ní ti gbogbo ọmọ Yorùbá nítorí pé Awólọ́wọ̀ gan fúnra rẹ̀
tó bá wà láyé ní time tá wà kò lè support one Nigeria, kò possible láíláí, nítorí pé ó ti dábọ̀ ẹ̀ nígbà tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ independent 1957, pé ó possible kó jẹ́ pé tí ó bó ṣe so wá pọ̀ yìí, ó possible kó jẹ́ pé nínú àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta kó sú kan nínú wọn kó lòun fẹ́ lọ. Ẹni pé báyìí bí tí Nàìjíríà lọ kì í ṣe pé ẹ̀kan ló sú, ẹ̀yà méjì ló sú, ó sú àwọn Yíbò, ó dẹ̀ tún sú Yorùbá, wọ́n láwọn fẹ́ lọ, ó wá di wàhálà báyìí. Àwọn Fúlàní Haúsá wọn fẹ́ fi wá sílẹ̀ nítorí gbogbo ọrọ̀ ajé tó wà nílẹ̀ Yíbò, gbogbo ọrọ̀ ajé tó wà nílẹ̀ Yorùbá. Àwọn aríjẹ nídìí ìbàjẹ́, àwọn aríjẹ ní ìbàjẹ́ tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ politician, wọn à ní fẹ́ kó òun Nàìjíríà nítorí pé bó lọ́ fẹ́ fojú sí. Ibi tí problem ti wá gangan nìyẹn. Gbogbo àwọn tó ń jẹ ní politics tó yẹ pé ibẹ̀ náà ti ń rówó one way or the other, wọn à ní fẹ́ wọ́n Nàìjíríà, kò possible fún àbàdà. Ibi tá a ti ní problem nìyẹn. Kí ló lè Ìgbòho yóò ṣe fún yín? Ṣé bẹ́ẹ̀ ti fẹ́ ṣe ẹ ti fẹ́ dìbò yín, ẹ ti gbàgbọ́ lóye Sunday Ìgbòho sílẹ̀ kó máa lọ lọ́yà àtàláfíà kó lọ bá àwọn ẹbí ẹ̀ ní Jámánì. Ṣé bẹ́ẹ̀ ẹ ti ṣe worst yín? Ẹ ti ṣe worst yín. Leave this man, let this man go. Ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Tí mo mọ̀ yìí pé Yorùbá nation wa yìí, òun náà ni gbogbo yín sì ń bọ̀ wá down to, tí mo mọ̀ pé Fúlàní àwọn Fúlàní fúnra yẹn máa padà dá Yorùbá ni. Gbogbo ẹ̀yin politician Yorùbá tẹ́ agitate fún 2023 election, ẹ lọ kọ sílẹ̀ lẹ́ni àwọn Fúlàní ìjọba Buhari ó máa padà dà yín ni. Wọ́n ṣe máa dà yín nígbà ya Abíọ́lá ṣe bọ́ dà wá. Wọ́n dà wá. Àwa náà ìkan àwọn díẹ̀ nínú àwọn Yorùbá lọ́tún mọ́ mọ́ra lọ́tún fi dà Abíọ́lá. Àwọn díẹ̀ nínú àwọn politician Yorùbá làwọn Fúlàní tún mọ́ mọ́ra lọ́tún fi dà Abíọ́lá. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ẹ fẹ́ ṣe 2023, ẹ fẹ́ ṣe president, ẹ fẹ́ ṣe gbá, inú yín náà lọ́tún máa mú, lọ́tún máa tún fi dára yín nítorí pé owó ló fẹ́ bà tí yín jẹ́. Kò dẹ̀ sí ní tá a mú ayé tá a máa mú lọ. Owó òun ló fẹ́ bàtà yí àwọn olóṣèlú yìí jẹ́. Greediness ló fẹ́ bà tí yín jẹ́. Nínú àwọn tó ń tẹ̀lé ẹ tó fẹ́ ṣe president tó ń tẹ̀lé káàkiri, nínú wọn náà ló máa lò, làwọn Fúlàní náà máa lò. Because nínú àwọn tó ń tẹ̀lé Abíọ́lá náà tó jẹ́ Yorùbá náà ló lò fún Abíọ́lá. Tó bá tiẹ̀ jégún níṣẹ́ ẹ̀ tiẹ̀ wò pé ègún yóò yẹ ká tiẹ̀ pègún rẹ̀ ká padà lẹ́yìn àwọn Fúlàní. Yorùbá nation tá à ń pariwo yìí, òun náà lè ṣe padà bọ̀ wá bá, ẹ lọ kọ sílẹ̀. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.